Gbogbo ẹ̀yin ìran ọmọ Odùduwà káàkiri orílẹ̀-èdè àgbáńláyé. Èmi ọmọ yín ni o, àbúrò yín gẹ́gẹ́ bí mo yẹ máa ń sọ. Ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, ìyàwó yín tẹ́ mọ̀ sí Ọmọdára tí à ń pè ní Dara Talk Show. Fún rálì tí à ń ṣe fún ìjàgbara ọmọ ìran ọmọ Odùduwà àti ilẹ̀ Yorùbá káàkiri àgbáńláyé. Ní ìlú Germany làwa tẹ̀dó sí. Kò dẹ̀ ń ṣe ní ìlú Dortmund tí a wà yìí nìkan ni wọ́n ti ń ṣe lénìí. Wọ́n ṣe káàkiri ní Germany náà gẹ́gẹ́ bọ́n ti ń ṣe káàkiri àgbáyé. Tẹ́ bá wo ẹ̀yìn mi ẹ rí lápá ọ̀tún lápá òsì. Ẹ wo àwọn ìran ọmọ Odùduwà, àwọn ọmọ ìran aládé, ìran olówó, ìran ọlọ́lá, àwọn ẹni ìyẹ́ ní ẹyẹ. Kò ń ṣe ní ìlú tí mò ń gbé yìí tó ti wá bá mi ni wọ́n gbé o. Àwọn kan wá láti ìlú Belgium. Àwọn kan wá láti Hamburg, Hanover, káàkiri báyìí òun náà ti wá. Nítorí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà yìí náà ni inú mi dùn wípé gbogbo wa lọ́jọ́ tèmi ó wá sí ìmúṣẹ. Ògo ni fún orúkọ rẹ. Èmi nìkan kọ́ ni mo máa sọ̀rọ̀ lẹ́ni o, gbogbo wa almost gbogbo wa la máa sọ̀rọ̀ pátápátá torí gbogbo wa la ní ọ̀rọ̀ àti lóyún ọ̀rọ̀ síkùn tá a fẹ́ sọ fáráyé. Ṣùgbọ́n inú mi dùn pé iṣẹ́ èní ó ṣojú mi. Mo dẹ̀ represent ìran ẹbí tí mo ti jáde wá. Ìdí tá a ṣe sọ fún gbogbo àwọn èèyàn pé kán jáde, ẹ̀yin náà jẹ́ kí orúkọ yín wà ńbẹ̀ nínú ọjọ́ tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kí ọjọ́ tèmi kó ṣeé ṣe. Ògo ni fún orúkọ mímọ́ Ọlọ́run. Màá tọrọ fún bàbá mi kan ní àárín wa bí tí wọ́n lè ṣe àdúrà kékeré fún wa ká fi bẹ̀rẹ̀ ti rálì tiwa níbí.